olóríire ló ń bọ̀ yìí o. Ẹ bá mi kíra fún olóríire tó lọ́jọ́ òní. Olúkáyọ̀dé ọmọ Adéolú, mo ní ṣe bí wọ́n ló lónìí. Òní lọ́jọ́ bí rẹ, o kú oríire ọkọ Lábísí. Gbogbo 21st of April ló jọjọ́ tiẹ̀. O ti wá ṣọdún èyí, ó ṣe mí nínú ọlá ńlá àtìdẹ̀ra Elédùà. Mo ní ṣe bí wọ́n ní bàbá Ìrèmídé, bàbá Adébáre, bàbá Ìrèyímíká. Mo ní ọdọọdún ní sápẹ́ rúwé, ọdún òní yọ kí pèrègùn má sọ tútù wáyé. Ọdọọdún láò máa rí ọ torí ọdọọdún lẹ́wà ń wà. Ṣé bí wọ́n lọmọ wọn lẹ́kọ̀ọ́ lé, ìwọ lọmọ arọ́mi sálẹ̀ gbẹlẹgbẹ, ìwọ lọmọ wọn nídìímù nígà mẹ̀sán, ìwọ lọmọ rúbà ọmọ akọgun, ọmọ àfikókò hunlẹ̀kẹ̀, ọmọ ìpẹ́pọ̀ níbà níyẹ̀kú lé, ọmọ àrídẹ̀ wẹ́wẹ́ ṣoge, ìbínú àrọ́kùn tayọ̀, ọmọ afẹjẹyanjọ níbojú omi. Mo ní o ti ṣọdún èyí, ó ṣe mí ìtayà tọmọlọ́lá Elédùà. Bàsírátù Adékúnlé lèmi ń jẹ aya rẹ̀. Ọlábísí Adéolú ló ní kí ọ kú oríire ọjọ́ òní. Ó ní wà pẹ́ láyé bí pẹ́pẹ́ ti ń pẹ́, ojú rẹ̀ ò ní rí bí bẹ́ẹ̀ ló ní ṣílẹ̀tẹ̀.